lẹ́yìn ikú Akeredolu, Ayedatiwa di gómìnà ìpínlẹ̀ Ondo. Èyí làwọn ohun tó ṣẹlẹ̀ níbi ìbúrawọlé rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo Ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayedatiwa ti kéde odidi ọjọ́ mẹ́ta gbáko láti fi ṣọ̀fọ̀ ikú ọ̀gá rẹ̀ arákùnrin Rotimi Akeredolu, ẹni tó jáde láyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejìlá ọdún yìí. Ayedatiwa ṣe ìkéde yìí lásìkò tí wọ́n ń búra fún un gẹ́gẹ́ bí gómìnà tuntun lọ́fíìsì ìjọba tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ ní nǹkan bí aago 5 kọjá ìṣẹ́jú 14 lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ ní kété tó gba èèkù idà ìṣàkóso, Ayedatiwa ní pẹ̀lú ẹ̀dùn ọkàn lòun fi ń tẹ́wọ́ gba iṣẹ́ ńlá tó yí kan òun nítorí ikú tó wọlé mú ọ̀gá òun lọ lójijì. Ó ní òun bá gbogbo ẹbí Akeredolu, Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀, Ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnoyè àti gbogbo èèyàn ìpínlẹ̀ Ondo pátápátá kẹ́dùn lórí ikú ẹni wọn tó lọ. Lára àwọn tó wà níkàlẹ̀ lásìkò ìbúrawọlé ọ̀hún ni olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo Ọ̀nàrẹ́bù Ọlámídé Ọládìjí, akọ̀wé ìjọba abilékọ Ọládùnní Òdù, alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ondo Adé Adétìmẹ́yìn àtàwọn ọmọ ìgbìmọ̀ aṣèjọba àtàwọn ọmọ ẹgbẹ́ APC. Ó ní àdánù ńlá ni ikú àkẹ́tì jẹ́ fóun nítorí láti ọdún 2012 ni àwọn ti jọ wà, ìyẹn lásìkò tó kọ́kọ́ gbé àpótí láti díje dupò gómìnà. Bó ṣe fìdí rẹmi nígbà náà ló ní kò dí àjọṣepọ̀ àwọn lọ́wọ́ rárá pẹ̀lú bí àwọn tún ṣe jọ ṣiṣẹ́ pọ̀ fún àṣeyọrí rẹ̀ lọ́dún 2016 tó sì jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà fúngbà àkọ́kọ́. Oníṣe làwọn jọ wà títí kó tó wá mú òun gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ lọ́dún 2020 lásìkò tó ń díje fún sáà kejì. Gómìnà tuntun yìí ní kò sí àní-àní pé àkẹ́tì ti fi ipa rere lélẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan òjọ̀kan àwọn iṣẹ́ àkànṣe tó ṣe nípìnlẹ̀ Ondo tí òun náà sì ṣetán láti tẹ̀síwájú níbi tí ọ̀gá òun bá iṣẹ́ dé. Ó rọ gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ondo láti ṣàtìlẹ́yìn fún òun kí wọ́n sì tún máa gbàdúrà fún òun kí iṣẹ́ náà bá lè túbọ̀ rọrùn láti ṣe. Lẹ́yìn wákàtí díẹ̀ tí gómìnà Lucky Ayedatiwa gba èkú idà ìṣàkóso ìpínlẹ̀ Ondo ló ti kéde ìyànsípò àwọn èèyàn kan gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Ní ìbámu pẹ̀lú ìtẹ̀jáde tí igbákejì olórí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Ṣẹ́gun fi síta lálẹ́ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 yìí, ó ní gómìnà ti fọwọ́ sí ìyànsípò àwọn èèyàn wọ̀nyí tí iṣẹ́ wọn sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lẹ́yẹ òsọ́kà. Àwọn 5 tí wọ́n kéde ìyànsípò wọn ni ọmọọba Ebenezer Adéníyàn, ẹni tí yóò jẹ́ akọ̀wé ìròyìn tuntun fún gómìnà Ayedatiwa, ọ̀gbẹ́ni Smart Ọmọdúnbí, olùbádámọ̀ràn fún gómìnà lórí ọ̀rọ̀ òṣèlú, àti Abíire Sunday Olúgbénga, olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ẹ̀rọ ayélujára. Àwọn yòókù ní omidan Motúnráyọ̀ Oyèdélé, olùrànlọ́wọ́ pàtàkì fún fọ́tò yíyà, àti dókítà Tèmítáyọ̀ Ìpérépolú, ẹni tí yóò jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà nílé ìjọba. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.